lóòótọ́ la gba àwọn èèyàn tí agbébọn jí gbé ní Èrùkú padà, àmọ́ ìdí rèé tí a kò fi mú àwọn ajínigbé. Ọ̀gá àgbà ọlọ́pàá ló sọ bẹ́ẹ̀. Ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló ń béèrè pé kí ló dé tó jẹ́ pé ìdásílẹ̀ àwọn èèyàn 38 tí wọ́n jí gbé ní CAC Èrùkú nìkan ni aráàlú ń gbọ́, àmọ́ tí kò sẹ́ni tó gbọ́ pé wọ́n mú agbébọn kankan lórí ìṣẹ̀lẹ̀ náà. Ní báyìí, Káyọ̀dé Ẹgbẹ́tókun tí ṣe ọ̀gá ọlọ́pàá pátá ní Nàìjíríà ti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ o. Ẹ ó rántí pé ìrọ̀lẹ́ ọjọ́ Àìkú ọ̀sẹ̀ yìí ní ìròyìn gbòde pé àwọn olùjọ́sìn tí àwọn agbébọn jí gbé nílùú Èrùkú ìpínlẹ̀ Kwara ti gba ìtúsílẹ̀ o. Ààrẹ Bọ́lá Tinubu gan ló ṣe ìkéde náà lójú òpó X rẹ̀, ṣùgbọ́n ìjọba Ààrẹ Bọ́lá Tinubu tó kéde ìtúsílẹ̀ náà kò sọ̀rọ̀ nípa mímú àwọn tó jí èèyàn 38 náà gbé. Bákan náà ni wọn kò sọ nǹkan kan nípa bóyá wọ́n sanwó ìtúsílẹ̀ tí àwọn ajínigbé náà ń béèrè fún. Nígbà tó ń dáhùn ìbéèrè náà fún àwọn akọ̀ròyìn tó béèrè lọ́wọ́ rẹ̀, ọ̀gá ọlọ́pàá pátá ní Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun sọ pé ọ̀daràn tó bá fẹ́ tọ ojú òpó àlàáfíà a kò ní kọ̀ fún un, a máa gbà á láàyè. Bí wọ́n bá fẹ́ juwọ́ sílẹ̀ pé àwọn kò jà mọ́, a máa kí wọn káàbọ̀ o. Ṣùgbọ́n èyí kò túmọ̀ sí pé a máa fi ọwọ́ yẹpẹrẹ mú bí a ṣe ń dọdẹ wọn. Ẹgbẹ́tókun ṣàlàyé nínú fídíò tó ti dáhùn ìbéèrè náà pé àwọn agbébọn ọ̀hún ló jáde fúnra wọn o, tí wọ́n bá wa sọ̀rọ̀ lọ́nà àlàáfíà tó sì padà já sí bí àwọn tí wọ́n jí gbé ṣe gba òmìnira. Táwọn bá gbàgbé, èèyàn 3 ni àwọn ajínigbé náà pa ní ṣọ́ọ̀ṣì CAC Òkè Ìṣẹ́gun Èrùkú tí ìjínigbé ọ̀hún ti wáyé, lẹ́yìn tí àwọn ajínigbé náà sì kó èèyàn 38 wọgbó lọ. Ni wọ́n ń béèrè fún 100 mílíọ̀nù náírà, èyí 100 mílíọ̀nù náírà lórí ẹnì kọ̀ọ̀kan tí wọ́n jí gbé. Àpapọ̀ owó tí wọ́n ń béèrè fún náà sì jẹ́ 3.8 bílíọ̀nù kí wọ́n tó tún padà dín kù. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀, Ẹgbẹ́tókun sọ pé ọ̀pọ̀ ìgbà ní iléeṣẹ́ ọlọ́pàá ti kìlọ̀ fún aráàlú láti má ṣe fìyà jẹ agbófinró tó ń ṣiṣẹ́ rẹ̀. Ó ní bí wọ́n bá rí i pé ìwà ọlọ́pàá kan tàbí ìṣesí rẹ̀ kò bá ti wọn mu, kí wọ́n fi ẹjọ́ ọlọ́pàá sùn ní iléeṣẹ́ ọlọ́pàá lọ́dọ̀ àwọn tó jù ú lọ. Ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà náà fi kún un pé àwọn kò ní dá irú ìfisùn náà nù o. Ó ní àwọn yóò túṣu rẹ̀ désàlẹ̀ kòkò láti mọ ohun tó ń ṣẹlẹ̀ gan-an. Ìròyìn àjọyọ̀ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì Jígí Alára, ẹ máa pín ká o. Ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.